Africa Content TV. 30 days yóò dáyé ẹ jẹ́ ká fi mọ lọ́nà ọkọ̀ èsì mú bá sùn. ọ̀pọ̀ máa ń dẹ́rí yẹn ló nínú 5 tó bá ti mú 3. ó tiẹ̀ ti kọ́kọ́ pass náà ẹ lè mú 5 pé láéláé ọmọ ogun bá ń sìn o kò í sí bá sùn. ẹ máa lọ́wọ́ mi débi sí o a ní mo ti fún yàn ní nǹkan àwọn ẹrẹ́pẹ́tẹ́ ní. a ní mo ti bá àwọn pípù mi mo ti bá àwọn bá mi mo ti ṣe oúnjẹ fẹ́ ní bọ́dí nǹkan lè jẹun alóhùn òní gbá àwọn ọmọ ogun bá ń sìn kí ló dé ìwọ̀n 30 days yẹn o ẹ fi mọ lọ́nà ọ̀kan ní èsì mú bá a sùn. lápapọ̀ nínú mi àtijọ́ ti ti mọ̀ ọmọ ogun bá ń sìn kò gbàwẹ̀ rí o. mo dẹ̀ ń bọ́ lọ́wọ́ ọba lókè kọ́lọ̀ bá mi ṣe nírọ̀rùn fáàkì lágbàgán. ẹ wo bàbá àrùbọ́ ṣe máa ń gé tó ọgbà àwọn ẹ̀kú bá ń sìn wọ́n ní débi ọtí. ṣùgbọ́n lómi àkọ́dé kọ́rẹ́nsì nínú wa dáyé tó bá ti gé yóò tán táwọn bá kú lọ́wọ́ lábàásù àlọ́wọ́ ìjọ náà bá ìjọba bá túnú ọmọ ògùn bá ń sìn wà kí wà ó tún ti gbé ìwà kò lè foni wá sílẹ̀ o ìwà ènìyàn àṣírí ti tú àmà ti rójú wọn ilẹ̀ ti mọ́ lọ́rọ́ síta gbangba kò ní lọ o ìwà ṣòkòtì ìwà kò lè foni wá sílẹ̀ o ìwà ènìyàn àṣírí ti tú àmà ti rójú wọn ilẹ̀ ti mọ́ lọ́rọ́ síta gbangba kò ní lọ o. tó bá lówó lọ́wọ́ wá lọ́rẹ́ tó pọ̀ tó bá rí ṣe láyé wá lọ́rẹ́ tó pọ̀ tó bá gbọ́lé mọ́lé wá lọ́rẹ́ tó pọ̀ tó bá dá àfẹ́ wá lọ́rẹ́ tó pọ̀ dídáwọ́ dé ọ̀rẹ́ àṣà lọ wà láwọn òpó ẹ̀ mọ́ kọ́rẹ́nsì ìwà kò lè foni wá sílẹ̀ o ìwà ènìyàn àṣírí ti tú àmà ti rójú wọn ilẹ̀ tí mọ́ lọ́rọ̀ síta gbangba kò lè lọ o. ọwọ́ asámi ẹ̀dùn a máa fi mí sílẹ̀ fún àjẹ́ ọba tó lọ́gbọ́n. Òkè ẹ̀rí mọ́. Báyìí sùn kárí ní gíní níbi ẹ̀ lè fọyà. Máa sùn lọ́lá ìyá mi. Èmi ò máa ti débi tí mò ń lọ. Mo ṣẹ̀ṣẹ̀ bọ́ sọ̀nà ni o. Táyé lolú. Ṣébi tó jẹ́ pé. Jẹ́ nìyẹn. Bàdẹ̀ ṣe máa ṣe. Àgbọ̀n mi fẹ́ balẹ̀ jẹ́jẹ́ ni o. Ike. Àgbọ̀n mi fẹ́ balẹ̀ jẹ́jẹ́ ni o. Ike. Débi sí o kátówí kátó fọ̀ wá ní. Táyé kọ́rẹ́nsì yẹn o. Kò ní ẹsẹ̀ kankan kò tún wá wọn bù rárá o. Ẹ má bá Lákàndé jọ o. Ẹ lọ sí mi yà. Táyé tó bá wá sọ lòdì èmi ni kò ní ilé tó máa gbé o. Ó yá mi rẹ́ǹtì ni kò ní mọ́tò tó máa gbé ká ó ń fẹsẹ̀ rìn ni ó tún ń bá Lákàndé jọ o. Èmi ò bá ti débi tí mo lọ mo ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ ni o. Táyé lolú ṣébi tó jẹ́ pé mo fẹ́ máa yí ní ọ̀dà. Ọlá tó lábì láká ọlá tó lálá kọ́lẹ̀ bí oṣù máa lè lóye bí o. Táyé kọ́rẹ́nsì bó tẹ̀ ṣe máa jẹ́ nìyẹn. Bàdé ṣe máa ṣe ó yá kọ́rẹ́nsì ẹni tó fún ni lómi ìṣọwọ́ ó lè ní lẹ́tà. lọ́sàgbọ́n lòun tó ń jẹ. Àbẹ̀sì ẹni tó fún ni lómi ìṣọwọ́ ó lè ní lẹ́tà. Kọ́sàgbọ́n lòun tó ń jẹ.
Àṣàgbèsò ó lè pọ̀ òǹdòwú dábìdá láàyè ẹ bèrè pé kán tó dé kán lè sí jẹun. Bàṣù àdìgí wọn tó dé kán lè sí ìfọkànú bẹ́ẹ̀ o. Ọ̀rẹ́ wa wọ́n pọ̀ òṣè o. Ènìyàn làwọn pọ̀ òṣè o. Abukun. Sudan wọ́n pọ̀ òjò. Ẹ bá rẹ̀ ọ̀rẹ́ àǹtí ọ̀rọ̀ rẹ̀. Wọ́n pọ̀ òjò. Abukun. Báṣu kí bàjá ṣe dànù ènìyàn mọ́. Èyí tó pọ́n mi sápẹ̀rẹ̀ bí gbogbo fún un ló máa bí ọlẹ́. Ọlọ́run má ṣàyè tèmi bẹ́ẹ̀. Kàṣí sọ́lá fún mi kì í ṣe bí ọ̀tá ṣe bẹ́ẹ̀. Orúkọ ti pa òkìkí pọ̀ ọ̀kan ni ó ti pọ̀ débi pé o. Mo ní bàbá ọ̀kan oníkú máa ń ṣàgbà. Sísọ ṣé ọ̀kan ni tọ́rẹ́ sí ni. Orúkọ ti pa òkìkí pọ̀ ọ̀kan ó ti pọ̀ débi pé o. Mo ní bàbá ọ̀kan. Ọjọ́ fẹ́ ṣe é. Ṣẹ́gun bá sí nàbọ́ ní bọ́lá sí ni. Mo ti gbọ́ ní dé, láyé bẹ̀rẹ̀ sí ya. Mo ti gbọ́ ní dé, àgbèsè ara, ẹ̀yà máa tẹ̀lé mi kálọ̀. Jẹ́wọ́ pẹ̀lú ìjọ pẹ̀lú àríyé yìí tó ní túmọ̀. Àgbèsè. Ẹ̀yà máa tẹ̀lé mi kálọ̀. Ó ṣe dáa. Mo ti gbọ́ ní dé, bàbá ẹ̀sìn wù. Mo ti gbọ́ ní dé, àgbèsè ọ̀la, ẹ̀yà máa tẹ̀lé mi kálọ̀. Jẹ́wọ́ pẹ̀lú ìjọ pẹ̀lú ìyè yìí tó ní túmọ̀ tó ṣe dára. Lọ́rẹ̀ sí i. Ẹ̀yà máa tẹ̀lé mi kálọ̀. Jẹ́wọ́ pẹ̀lú ìjọ pẹ̀lú ìyè yìí tó ní túmọ̀ tó ṣe dára. Ọjọ́ mọ́ndé máa sí. Ọjọ́ mọ́ndé èlé ni ó. Ẹbí lọ́jọ́ mọ́ndé yá débi sí. Àpò oníbàdàn máa sí. Ọjọ́ mọ́ndé èlé ni ó. Oṣù kẹta ọmọ ọgbọ́n àṣì ó rárá ẹ̀sìn bá tún tìrì ọmọ òṣèlú náà tìrì dada mẹ́ta lọ́kọ̀ yí ọmọ wa sọ́ọ́bọ́dì tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé o. Jẹ́ ò bá gbàgbọ́ Yusufu tẹ́ rántí.
Yọ́lá tẹ̀ bá rántí pé ọba gbàgbé máa sí. Jésù ọmọ tẹ́ ọba gbàgbé o, tẹ́ rántí. Ọ̀gá Jesus tẹ́ ọba gbàgbé o, lọ́dún tó kọjá. Ọjọ́ kẹta oṣù kẹta, àtijọ́ tẹ̀ ní ibẹ̀ ní máa sí. Ìyẹn lọ́dún tó kọjá lọ. Ọmọ ọkùnrin máa ń sìn ọmọ òṣèlú tẹ̀ẹ̀dá. After 365 days, ológun sáré 365 days tá a wá bí. Ó sì ti pélé ní báàsì. Ọjọ́ ẹ ló dáa bí àná. Ọjọ́ ẹ ló dábẹ́ àdàbà ẹ̀sọ́ kọ́rọ́sì, ọ̀hún ṣe ní ìjọ ẹ̀ bá sí. Ọjọ́ ẹ ló dábẹ́ àná. Ọjọ́ kẹta oṣù kẹta, Jésù ò ti pé. Èmi làwọn ẹbí mẹ́ta ẹ̀sìn fún bá sí. Èmi làwọn ẹbí mẹ́ta ẹ̀sùn o. Ọjọ́ àwọn tó lábì ní máa sùn. Ọjọ́ kẹta oṣù kẹta. Àwọn ẹni mẹ́ta bàbá ẹ̀rọ. Àwọn tó ṣínú nínú ilé wa. Lánàá. Àwọn tá a lọ ṣínú lọ́dọ̀. Bọ́yẹ̀sì ìyàmọ́ra. Bàbá Èkó, ẹ bá ṣe bẹ̀ lálẹ́ yóò dáyé. Ilé ẹ̀kọ́ ẹ̀ ń sìn ìní ẹ ti wá ṣínú. Ẹ ṣàbá ṣí inú lànà. Kò níbi ní ìdábàárí lálẹ́ ní. Ẹ bá mú wá ibi ìwà tó yẹ lọ. Ẹ bọ́bọ̀ mi wá wá ibi tó yẹ lọ. Bó wá ṣí ní pẹ̀lú ìwà ibi ọ̀rọ̀ ni. Jésù mo ti jànà lọ́wọ́ ní àbò mi. Ọ̀la lójú mi lọ. Ẹ̀wọ̀n yóò lára yìí ọ̀tún lọ. Ẹ̀wọ̀n jẹ́ ìwà òsùn jáde mọ́. Ọmọ bá ẹ̀sùn ìdí máa dá. Sídáàdà. Ìjọ jẹ́rì. Báyọ̀ sí mo ti jànà. Èmi àtòbí lọ́dọ̀ ọ̀la lójú mi lọ. Ẹ̀wọ̀n yóò lára yìí ọ̀tún lọ. Táwọn ìbára máa jẹ́ ẹ̀jù náà, ọmọ ọgọ́rẹ̀ fún ìpín máa jẹ́ ní. Ọmọ Búbáǹsì mo ti bára kí, ló mọ̀ ra èdè sí, bàbá ní èsùnmù, lókè ìlèkè. Ó yàtọ̀ sáwọn tó kọ́ láti ṣàkóso ọ̀rọ̀. Adéjẹ́ ni wọ́n rán ṣàlẹ̀ fún ara kò sọ̀rọ̀. Àwọn ìlú sọ pé iṣẹ́ abáláwo sí àwọn ọ̀tá lò. Ọ̀tá lò. Iṣẹ́ abáláwo sí àwọn ọ̀tá lò. Iṣẹ́ abáláwo sí àwọn ọ̀tá lò. Ẹ̀jẹ̀ bá bí wíwé wọn wọ́n yàtọ̀ sí mi. Ó tó bá lọ ń dá yàtọ̀ sọ́kà èèyàn dá o. Ìyàtọ̀ tó wà ní bàbá náà ń ṣe dá. Ẹjọ́ bá fi mi wé wọn wọ́n yàtọ̀ sí mi. Ó tó bá lọ ń dá yàtọ̀ sọ́kà èèyàn. Ìyàtọ̀ tó wà ní